òótọ́ àbírọ́ ẹ kò mú kan pé àwọn obìnrin náà lóòótọ́ o wọ́n ń béèrè lọ́wọ́ àwa ọkùnrin pé ká wá bá wọn sùn kó tó di pé wọ́n fún wa níṣẹ́ true or false. ṣe láàrin òun ìyá mi ò yọ lọ. ìyẹn ni pé òótọ́ ni. so ẹ yọ lọ ni mo sọ fún yín. ó jáwé èèyàn gan-an ẹni tó bá ti yọ lọ jẹ́ èèyàn kan ìjọba kan sọ kalẹ̀ ní bísímìlà nǹkan tẹ́mi kò fẹ́ sọ lórí ẹ̀ ni wípé ṣé ti rí pé bó ṣe wà ní líkì òun náà ló wà ní gbàǹjà tẹ́ bá sunkún pé àwọn ọkùnrin o sex for o àwọn obìnrin náà ń ṣe nǹkan tẹ́mi kò fẹ́ kó yé wa nìyẹn ẹ jẹ́ ká kúrò lórí ẹ̀ kí ló dé wò mí. obìnrin ọkùnrin ṣọ́ra fọkùnrin o ọlọ́run wà pẹ̀lú ẹ̀. ẹni kí ni ṣé mo parọ́ ni ṣé kí bẹ̀rẹ̀ sí ní fún ilé example àwọn tá a mọ̀ tó yẹ pé wọ́n á ra ṣẹ́ẹ̀tì fún yín wọ́n á ra jíǹsì fún yín wọ́n á tún gbé mi nínú yín travel kẹ́ ẹ lè lọ scratch my back. ṣe rí example yẹn kọ́ sínú ìwé kẹ́ ẹ sẹ́ndì ẹ̀ sí mi. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. ẹ káàbọ̀ padà sórí ètò wa Oyinmomo náà la wà lórí ètò lẹ́ni àlejò tí mo gbà nínú àwọn eléré àgbéléwò wa ẹ mọ̀ pé àwọn tó tún máa ń ṣiṣẹ́ wà nínú wọn gbogbo wọn ló ń ṣiṣẹ́ o àmọ́ a máa ń pe àwọn èèyàn kan ní eléré torí pé wájú kámẹ́rà ni wọ́n wà a máa ń pe àwọn èèyàn kan ní oníṣẹ́ torí pé àwọn ni wọ́n ń ṣe iṣẹ́ tá a fi ń rí àwọn eléré yẹn onígẹ̀ẹ́sì á pé wọ́n ní crew members or technical crew members bó ṣe wọ̀nyí òun ní kẹ́ ṣe pé lórí ètò lẹ́ni arákùnrin ẹ fẹ́ máa guess ẹ dẹ̀ máa guess ó yá ẹ fẹ́ ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ ṣé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ni àbẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ arákùnrin Wasiu Adedeji àwọn ni mo gbé wá fún wa lórí ètò lẹ́ni àdẹ́fọ̀rọ̀ jomi tó rọrọ̀ nípa bí wọ́n ti ṣe bẹ̀rẹ̀ acting àti pé báwo ló ṣe di crew member èwo ló kọ́kọ́ fi bẹ̀rẹ̀ èwo mo pé mi láìkí owó èmi á bí wọn èwo ló lówó lórí ju èwo ló pé jù ká lè mọ ibi tí everybody dúró sí ni ṣé ẹ wà dáadáa. Kí ló dé òun lẹ ṣe fine boy kan wọ studio ìbáyìí tí báwo lẹ ṣe ń kó fún àwọn obìnrin ò máa dùn yín. ẹ mọ̀ pé tá a bá ti wà lẹ́nu iṣẹ́ bó bá ṣe wọ́n la ṣe lè múra tó bá ọjọ́ tó bá ti le jù ìṣó lè fàyà ẹni tí ń lè ṣe so ohun tára bá ti kọ́nu lébà la máa lọ́wọ́ mú la máa wọ̀ sára tá a bá ti wà ń ta la máa ń ṣe bí ẹni pé èèyàn làwa náà tá a máa dúró dáadáa. àbúrò rèmi náà wò pé kí ló dé àjẹsẹ́ bá ti wà lóko ṣe ẹ̀ múra bí ẹni tí sọ́dọ̀ sí àbòyí látòkè délẹ̀ ni a máa wò pé bẹ́ẹ̀ èèyàn kan ló bí bọ̀bọ̀ yìí àmọ́ ó máa ń da kéèyàn máa pàdé wọn tí wọ́n bá wà lóko ṣẹ́ ẹ̀yà á rí i pé orí ọlọ́run náà wà níbẹ̀ ẹ jẹ́ ká mọ bí ẹ ṣe bẹ̀rẹ̀ bẹ́ ṣe wọnú Nollywood entertainment industry ṣé crew lẹ fi bọ́ wọlé ni àbí acting lè bá wọlé. story ra lè béèrè yẹn o entertainment world láì fọ̀rọ̀gùn ìwọlé mi sí iṣẹ́ tíátà tá a mọ̀ sí eré Yorùbá tẹ́gbọ̀n máa ń pè ní eré orí ìtàgé ẹni tọ́lọ́run fi ṣe ẹni tí ó lò fún mi. atukọ̀ yín. atukọ̀ Onímúwà Adémọ́lá ọdún ẹni tí mo kọ́kọ́ join pé mo fẹ́ bẹ̀rẹ̀ ṣe eré tíátà iṣẹ́ ìbẹ̀rẹ̀ bíi àìmọye ọdún sẹ́yìn tí mo fi pàdé wọn gbà yẹn nígbà yẹn tán bá ti wà ládùúgbò wọ́n máa ń ṣe eré orí ìtàgé ní gbogbo àwọn street wa so ọjọ́ tí mo ń sọ yìí wọ́n wá sọ́dọ̀ ẹ̀gbọ́n mi kan wá shooting bẹ́ẹ̀ wọ́n wá pe ẹ̀gbọ́n mi pé mo dẹ̀ láìkì nǹkan tó ń ṣe yìí o wọ́n á ní ṣe o láìkì ẹ̀ pé ọ̀rẹ́ mi ni èmi náà dẹ̀ ní video club kan ní ibẹ̀ yẹn tí mò ń operate à ń pe ẹ̀gbọ́n mi yẹn ní Akin custom officer nígbà yẹn wọ́n á ní má wọrí jẹ́ wọ́n parí iṣẹ́ wọn a máa lọ bá ń lé ìyẹn ní Báṣọ̀run Ìbàdàn bẹ́ẹ̀ bí ọjọ́ kẹta tó ti parí iṣẹ́ aṣáà lọ bá àbúrò mi fẹ́ máa ṣe tíátà pé ó láìkì ẹ̀ pé tá a bá wà nílé ó máa ń múnú gbogbo apá tá a dùn wọ́n ní tó bá gbé látọ̀dọ̀ tí yìí ni kò sí wàhálà pé kẹ́ má wọrí so bí mo ṣe darapọ̀ mọ́ wọn nìyẹn kí n má fọ̀rọ̀ gùn rárá because nǹkan tó ó lọ fà so mo enjoy wọn nìyẹn. ibo lẹ wá gbà wọlé acting lẹ gbà wọlé nìyẹn o kẹ́ tó jókòó sí di crew. pẹ̀lú ògo Ọlọ́run kò sí ẹ̀dá náà tó bá rí pé wọ́n ń ṣeré orí ìtàgé tó bá fẹ́ join wọn o a gbà bí acting wọlé ni tó bá débẹ̀ láàmọ̀ pé iṣẹ́ yẹn pọ̀ lóríṣiríṣi òun láwọ̀ pé ilé ló dáa
eléyìí ni ò dáa eléyìí ni mo fẹ́ eléyìí ni mi fẹ́ so acting lèmi gbà wọlé nígbà tí mo débẹ̀ mo mú nǹkan tí mo ń ṣe. ìyẹn ni kókó ẹ jẹ́ ká ẹnu oníkùn láti ń gbọ́pọ̀n. nígbà tí mo wọlé ni mo mú nǹkan tí mo ń ṣe which is art director nígbà tí mo dé ńgbà yẹn ní Yorùbá a máa ń pè ní setman so setman mo fi bẹ̀rẹ̀. Setman nínú setman àti acting wo ló wá pé jù. Pẹ̀lú ògo Ọlọ́run kọ́ lọ́ máa ẹ̀ka rí dààmú ohun tí mo ṣe ń sìn ó dùn mọ́ mi inú débi pé òun ló jẹ́ bí nǹkan dùnú fún mi jù torí pé èmi fẹ́ràn ju acting lọ àwọn tó ń ṣe acting náà wọn regret ẹ̀ àwọn náà tàwa behind the scene náà à regret ẹ̀ so tèmi ṣe ń sìn mo nífẹ̀ẹ́ sí Ọlọ́run dẹ̀ bá mi fa àlùbáríkà sí. torí mo gbọ́ èèyàn kan ti sọ níbi tí mo wà rí pé ó ń pawó o ẹ má wo bẹ́ẹ̀ ìfisí abila EFCC ń bọ̀ jápa wọn ní ká bíìlì yẹn tàbá rí pé eléyìí set design ó lówó lórí ju acting lọ fún yín true or false ẹ̀kọ́. ọ̀nà méjì ló pín sí ìyá mi. kí lẹ ṣe ń pín. tó bá ní acting lówó lórí bẹ́ẹ̀ ni tó bá ní behind the scene olówó lórí bẹ́ẹ̀ ni but ọ̀nà méjì tí mo ló pín sí ni wípé ṣé rí tẹ bá jẹ́ actor tẹ bá tẹpá mọ̀ nǹkan tẹ̀ ń ṣe kó ṣeéṣe kẹ́ gbowó táwa ń gbà ọ̀ kó jù bẹ́ẹ̀ lọ tẹ bá jẹ́ behind the scene náà ẹ jẹ́ crew member tẹ jẹ́ bóyá bíi set or bóyá continuity or costumier or cameraman or anything tẹ bá ti tẹpá mọ́ tẹ bá dé level kan ẹ máa gbowó tátọ̀ ò ní gbà so torí pé èmi náà tẹpá mọ́ mi ìṣèmẹ́lẹ́ ló jẹ́ kí n máa sọ pé owó tí màá rí ń bẹ̀ ó ju owó tí màá rí nídìí acting lọ òun jẹ́ kí mi ra dúró síbi tí Ọlọ́run pín mi sí. tọ́lọ́run pín yín sí tẹ́ ẹ tó mọ́ tọ́lọ́run gbà fún yín. bẹ́ẹ̀ni. tó lẹ́yìn ẹnu iṣẹ́ yìí tábánikà wò ẹ ti produce movie. bẹ́ẹ̀ni. mélòó. méjì mo ṣe. ṣolówó lórí ó bọ́jà ẹ̀rọ ju owó ẹ̀rẹ́rẹ́. pẹ̀lú ògo Ọlọ́run alákọ̀ọ́kọ́ àkọ́jọ́ owó mi alákọ̀ọ́kọ́ Ọlọ́run fa àlùbáríkà sí débi pé èmi gò expect ẹ̀. mo yà yẹn ní 2010 à ń pe title ẹ̀ ní iṣẹ́ story Yahoo Boys ni nígbà yẹn lọ́hùn but alihamdulilayi ẹni tó dẹ̀ bá mi market ẹ̀ nígbà yẹn highwaves òun ló market ẹ̀ ó dẹ̀ bá Ọlọ́run fa àlùbáríkà sí ṣá. ẹ̀rọ ju owó ẹ̀rẹ́rẹ́. bẹ́ẹ̀ ni. Wasiu Adedeji wọ́n ṣì wà ní kàlẹ́ ń bí ọ̀gá wa dáadáa ni wọ́n àwọn set designer. If you see am bill am I don tell you I've given you the code that's the cheat just bill him just tell him that Damilola Banire said I should bill you. ẹ tẹ sí àwọn eléyìí ju fìkìfìkì lọ ẹ tẹ sójú ẹ máa wọ ọbẹ lọ one time. àmọ́ báwo ni ẹ ṣe ń cope mo mọ̀ wípé àǹtí ti wà nílé lágbára Ọlọ́run ilé náà àtúbọ̀ gbèrú sí i dẹ̀ní dàrú àmọ́ àǹtí náà aláwọ̀ àwọn náà máa wò yín jọ́ mi pé ọmọ tó dẹ̀ dáa báyìí tó bá máa jáde nílé àwọn wọn máa bá mi dù báwo lẹ ṣe ń cope torí mo gbọ́ wípé industry yìí àwọn ìkòkò ajégunjẹran làwọn àǹtí tó wà ń bẹ̀ pé bọ́n ṣe ń gbé kúkúrú lọ gbé gúngùn in fact pé àwọn àǹtí inú industry wa gan wọ́n máa fi sex for row wọ́n máa fi lọ ẹ̀yìn ọkùnrin ẹ lè parọ́ ẹ má gbìyànjú àti parọ́. tọ́ àdúpẹ́ bó la ti fẹ́ bẹ̀rẹ̀ bá àbí wọ́n náà anyway gẹ́gẹ́ bí iṣẹ́ tèmi ń ṣe hàn pé iṣẹ́ ìdọ̀tí là máa ń ṣe tá a bá ti wọ̀gbọ̀n tá a máa ń wọ̀ tá a ti má má dání tá a méṣò dání ẹ̀ǹkan máa ń ọ́gìlì ni so ó ṣiṣẹ́ kán máa rí wa. ẹ kì í fáìn lójú wọn gbà yẹn. kì í fáìn máa ọ́gìlì tán. ẹ kì í kàn ṣo mọ ẹni tó mú àmà àti ìṣó dání wọ́n má mọ̀ pé ó mọ̀ ṣó kàn mà ní. ìyá mi tẹ bá rí mi ní orí set especially iṣẹ́ kan tí mo parí láìpẹ́ iṣẹ́ Múyìwá Adémọ́lá orí ribet ní ọjọ́ kan mò ń kọ́ ilé lọ́wọ́ ilé bá wó wì tẹ bá wọn bí àmọ́ ṣe dàlù mí tẹ bá jóbìnrin fúnra ibẹ̀ yẹn fáìn tẹ bá rí mi ẹ máa àbí wèrè ń ṣe eléyìí ni so ẹ̀rí pàwọ̀ kì í fáìn lórí set so bí yẹn ṣe jẹ́ ni. ẹ ṣáà manage mi ẹ ṣáà pẹ́ mi èyí pẹ́. kò ń ṣe bẹ́ẹ̀. bọ ẹni táwọn dà sí lára náà tó bá wẹ̀ tán á padà fáìn wọ́n á dúró di time tẹ bá wẹ̀ nírọ̀lẹ́ wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá padà wá rí negotiate òótọ́ àbí irọ́ ẹ kò mú kan pé àwọn obìnrin náà lóòótọ́ o wọ́n béèrè lọ́wọ́ àwa ọkùnrin pé ká wá bá wọn sùn kó tó di pé wọ́n fún wa níṣẹ́ true or false. ṣe láàrin òun ìyá mi ó yọ lọ. ìyẹn ni pé òótọ́ ni. so ó yọ lọ ni mo sọ fún yín. ó jáwé èèyàn gan-an ẹni tó bá ti yọ lọ jẹ́ èèyàn kan ìjọba máa sọ kalẹ̀ ní bísímìláì nǹkan tẹ́mi kò fẹ́ sọ lórí ẹ̀ ni wípé ṣé ti rí pé bó ṣe wà ní líkì òun náà ló wà ní gbàǹjà tẹ́ bá ń sunkún pé àwọn ọkùnrin o sex for row àwọn obìnrin náà ń ṣe nǹkan tẹ́mi kò fẹ́ kó yé wa nìyẹn ẹ jẹ́ ká kúrò lórí ẹ̀ kí ló dé wò mí. obìnrin ọkùnrin
ṣọ́ra fọkùnrin o Ọlọ́run wà pẹ̀lú ẹ. Allah. Ẹni kí ni ṣé mo parọ́ ni ṣé kí n bẹ̀rẹ̀ sí ní fún ilé example àwọn tá a mọ̀ tó yẹ pé wọ́n á ra shirt fún yín wọ́n á ra jeans fún yín wọ́n á tún gbé mi nù yín travel kẹ́ ẹ lè lọ scratch my back. ṣe rí example yẹn kọ́ sínú ìwé kẹ́ ẹ send ẹ̀ sí mi. àbí kí n fún lọ́ọ̀yà yín ká pàdé ilé ẹjọ́. ẹ wo bọ̀dà Dèjì tabaríkà bẹ̀rẹ̀ ní bọ̀dà Wasiu yìí láti ọ̀dọ̀ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ AK Media Studios tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí wọn mọ́ wọn ní kò ní dáká pé odindi married man able-bodied married man available available married man is not singly married is very married. Fine budget. Kí ni ṣé bí mo ṣe ní market wọn pé kí ni o wọ́n ti marry o ìyàwó wọn wà nílé àwọn táyé kẹ́hìndé òde ní pẹ́ṣù wọ́n ti já mi pé ó kù díẹ̀ èmi sọ wípé ó kù díẹ̀ má wọrí wọ́n ní ká gbé e fún yín pé tẹ́ bá délé ẹ má gbé lọ́dọ̀ Caro o kẹ̀dẹ̀ má gbé lọ́dọ̀ Clara Mrs. Adedeji ló ní. tọ́ àtolùdarí àtàláṣẹ iléeṣẹ́ AK Media àti àwọn olùdarí à ń fi àkókò yìí èmi Wasiu Adedeji mo ń fi àkókò yìí mo fi ń dúpẹ́ lọ́wọ́ yìí pé iléeṣẹ́ yóò ní jóná lágbára Ọlọ́run òkè báyìí lè mú máa rú sí òkè lè mú máa lọ. lọ́la aola. wàhálà kó wá ta eriwo in Jesus name we pray amen. mẹ́ta lọ́kàn láíláí ni. Allah. ṣé ẹ fẹ́ kéèyàn kan máa bínú kí fún yàn kan ni kò dáa náà ẹ fẹ́ ká mú kó pé ká ṣe rí òṣùṣù ọwọ́ ẹ everybody èmi lè wá ń wò báyìí. bẹ́ẹ̀ ṣe wà ẹ lè tọ́wọ́ èèyàn báyìí kẹ́ ẹ ti bọ̀ núwèé. tó bá gbọ́ jaga ilẹ̀kùn ẹ̀wọ̀n ló ti ọlọ́mọ jẹ́ rányàn lẹ́wọ̀n ni ẹ̀bọ̀ ẹ̀yìn yọ bọ́rọ̀ bá ṣe mú yín báyìí ń padà báyìí àmú yín báyìí ń padà báyìí ẹ̀yìn mo ní CV yín lọ́wọ́. lawyer boy ni mí. lawyer boy ṣé kí n play fún yín. 100 ṣé kí n play tape fún yín. ṣé kí n play tape fún yín. lawyer boy 100. ẹ ṣe máa rí ni ẹ má wọrí ẹ padà wá after service but ṣe máa ń cheat. ṣe máa ń cheat. ṣe nínú ìwé. àbílẹ̀ exam o. òun náà mo sọ mo ń ṣe nínú ìwé. àjọ tètè máa rí obìnrin tó fáìn tó ẹ pé máa wọ pé Jésù mi ò lọ́hùn. kò ṣẹlẹ̀ rí ẹni mo fẹ́ gan mọ̀ mi fúnra rẹ̀ ó wà náà ìjà kò sí náà ìjà ó mọ̀ mi 100. o trust yín. 100. o trust yín. 100. ok èmi jẹ́ ibi nǹkan tó mú yín tẹ̀fẹ̀ fi gapá báyìí. lóòrè ṣe rí ni. eléyìí ò ṣe ẹ wá mọ nǹkan àwọn ọkùnrin tó bá ti marry làwọn girls like. kí n ti. wọ́n máa gbọ́ so far he's responsible he's a married man he's responsible ẹ̀yin ẹ tún fò yín ẹ tún fò yín ẹ ṣe báyìí ògùn rè. ẹ sọ pé. ẹ ní pé ẹ ṣe báyìí ògùn rè. come again. ẹ wá máa lọ. ẹ̀yin wa lórí ètò ìmọ̀mọ́ bá ṣe yí wọn báyìí lọ padà báyìí bá ṣe yí wọn báyìí lọ padà ọkùnrin ìṣọ́ra fọkùnrin men will stay your white. ẹ̀yin wa lórí ètò ìyá ànírèjù báyìí lọ wọ́n tún lọ wọ́n tún ṣojú mi wọ́n tún fi mí lẹ̀ first guest láyé mi tí mo máa ní tó máa fi mí lẹ̀ sórí ìjókòó báyìí tó máa lè mí gan máa tẹ̀lé wọn. ẹ dúró torí tẹ̀kùn yín wà lọ́wọ́ mi àwùlẹ̀ ní close show ẹ dúró.